ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe gist tèní bí a ṣe gbọ́ o wọ́n ní Queen Naomi o wọ́n ní wọ́n bara jẹ́ nígbà tí wọ́n gbọ́ pé Ashley ó ń mọ̀kí kábíyèsí over àwọn. ẹ̀yin èèyàn lé gist ti èní nìyẹn. tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ Mashola Gist TV, mo kí yín káàbọ̀ sí orí ètò tòní. ṣé dáadáa ni mo bá yín? Orúkọ mi ni Mashola o. mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń lọ lágbègbè orílẹ̀-èdè Nàìjíríà. mo máa ń sọ Yorùbá lórí channel mi. mo dúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹyìn yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè á máa bá mi ràn yín lọ́wọ́ o. òkè òkè lọ́lá yín á máa lọ. ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láìláì. gbogbo ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ ṣé. ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe so that tí n bá ti post any gist ẹ máa rí. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ̀yin èèyàn lé gist tèní wọ́n ní Ashley wọ́n ló lanu o. wọ́n ló mọ̀kí kábíyèsí o. ó ní látọjọ́ tí kábíyèsí ti fẹ́ Queen Naomi tán ti ń sọ pé kán padà wá sínú pálásì. ó ní Queen Naomi òkùnkùn padà wá. ó ní iṣẹ́ tí kábíyèsí ń jà fún náà nìyẹn. ó ní àwọn tó yẹ pé àwọn wà available. ó ní kábíyèsí ò wá àwọn kiri. ó ní àwọn tí wọn wà available. ó ní Queen Naomi tí ó wà available tó yẹ pé kò give a damn nípa kábíyèsí, kò kí à ń pa kábíyèsí. ní kábíyèsí máa tẹ̀lé kiri, ní kábíyèsí máa lé kiri, ní kábíyèsí á máa wá kiri. ó ní bí Queen Naomi ṣe lọ baptize kábíyèsí lórí social media nìyẹn. ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ kan yìí náà ló máa ń tẹnu mọ́. ọ̀rọ̀ kan yìí náà ló máa ń tẹnu mọ́. ẹ̀yin náà ẹ wo gbogbo nǹkan tí àwọn olórí yìí ń ṣe, bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi nǹkan tó jẹ́ pé kábíyèsí òfin ní mú Queen Naomi padà wá sínú palace. ẹ̀yin ẹ wo olórí Rónkẹ́ tó lọ ra bàtà, tó ọ̀dà bàtà tó gbé wá fún kábíyèsí. àsọtẹ́lẹ̀ dẹ̀ ti sọ fún kábíyèsí pé wọn ò gbọ́dọ̀ gba bàtà. ọlọ́mà ló yọ bàbá wa Ọ̀nìrìṣà Adéyẹyè Ògúnwùsì, mo wólẹ̀ forí abdé o kábíyèsí. ọlọ́mà ló yọ bàbá wa tí wọ́n gba bàtà ọ̀ràn. ìyẹn ṣe tiẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni ìyá wa bó ṣe bẹ̀rẹ̀ tó rí picture Queen Naomi báyìí nínú living room kábíyèsí bó ṣe fẹ́ yọ nìyẹn tégbòtégbò. àṣé kábíyèsí ti mọrú èèyàn tán jẹ́ wọ́n ti tirin bọnú ògiri. wọ́n ti tirin bọnú ògiri, wọ́n ti rẹ́ ẹ mọ́bẹ̀. kò sí bọ́n ṣe fẹ́ yọ àfitẹ́ni yẹn bá máa yọ eyín ẹ̀ mọ́. ọlọ́run ló ní kí kábíyèsí ní kámẹ́rà. wọ́n bá ń wo ogbotú tó ń pa lórí kámẹ́rà náà, ń wo ogbotú tó ń pa. láti kábíyèsí máa béèrè lọ́wọ́ ìyá wa ìyá wa purọ́ o. ìyá wa purọ́ ó lóun ò fọwọ́ kan fọ́tò. kámẹ́rà ló tú àṣírí wọn fó. kábíyèsí inú mi dùn tẹ́ ní kámẹ́rà yẹn, inú mi dùn. sódà gbogbo àṣírí wọn báyà máa tú sí yín lọ́wọ́ ni. bí bàbá wa ṣe kàn nípa fún wọn nìyẹn pé àwọn ò gbọdọ̀ rí èèyàn kankan nínú pálásì àwọn ọmọ. ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré o. gbogbo ọ̀nà ni wọ́n ń gbà. ṣé wàá rí gbogbo ọ̀nà tó ń gbà wọn wàá rí ọ̀nà àbáyọ. àṣírí wọn kàn ń tú ni. ìgbà tó yá tí wọn wàá rí ibi tá a dá sí mọ́, wọ́n wá mọ̀kí kábíyèsí. wọ́n mọ̀kí kábíyèsí pé ẹni tó kúkú ń tẹ̀lé kò kí à ń pa ẹ, ẹni tẹ́ ń sáré tẹ̀lé kò ràn yín, kò give a damn nípa yín. ìwọ ń sọ pé Queen Naomi lọ baptize kábíyèsí lórí social media látọdún wo nìyẹn? ṣé ọkọ àtìyàwó wọn ń jà? àbẹ́yìn náà kọ́ lẹ dá gbogbo ẹ̀ sílẹ̀? àbí tẹ̀yìn ò bá máa ṣe ẹsẹ̀ ṣóṣòṣò wọnú palace, ṣé Queen Naomi máa bínú? ṣó tiẹ̀ rí gbogbo ìtẹ́ máa sọ pé Queen Naomi lọ baptize kábíyèsí lórí sọ yẹ shut up, keep quiet. kí ló wà nínú pé ìyàwó ń bínú sọ́kọ ẹ̀? kò sí obìnrin tí ò kì í bínú sọ́kọ ẹ̀. àwọn àtẹ̀yìn gan máa ń jà ká tó wá sọ pé ọkọ àti ìyàwó. so kí ni big deal? ẹ̀ẹ́dẹ̀ wá rí nǹkan kan sọmọ́ nǹkan iyọkọ tẹ́ máa tẹnu mọ́ náà ni. àtọ́yẹ́ tí ń wí gbèrègbèrè yín lórí social media. tẹ́tí ń halẹ̀, tẹ́tí ń ṣe ògbẹ́rí kí Queen Naomi dá yín lò. Queen Naomi mọ nǹkan tó gbé dání. nǹkan tó ń gbénu wọn ó ju ti gbogbo ayé lọ. wọ́n á máa dẹ́yìn lóhùn. ẹ̀yin tẹ́ ní future, tẹ́ ní life ni wọ́n máa dá lóhùn. gbogbo life yín inú palace yẹn ló parí sí. torí ó dàbí ẹni pé ẹ fẹ́ mú future mi ju ipò ẹ fẹ́ jókòó sínú palace yẹn lọ. bẹ́ẹ̀ dẹ̀ ni kò sí nǹkan tẹ́ yẹn enjoy inú palace.
ẹ kàn wá ń bẹ̀ bíi furniture ni wọ́n kàn fi yín decorate ni ẹ̀yin èèyàn ilé kìí ṣe nǹkan kékeré o. ṣe rí ẹ̀yin èèyàn ilé ẹ̀rù ń ba àwọn olórí yìí o. ọkàn wọn ò ní sinmi mo wàá ṣọ́ ẹ̀ pé wọn ò ní lè máa sùn torí kábíyèsí nǹkan tí wọ́n ń fi ojú wọn rí nínú pálásì yẹn. ẹ rántí gbà tí ìyá wa èyí sísí wa èyí kan náà tá à ń sọ̀rọ̀ ń pa ẹ rántí gbà tó ṣe dínà kábíyèsí ò máa yọjú ẹ rántí Mariam náà gbà tó ra chain chain kan ló ra aago ló ra tó ra aago fún kábíyèsí ṣe mọ̀ pé kábíyèsí reject wọn ò gbà lọ́wọ́ ẹ̀ kò ń ṣe nǹkan kékeré ló ń fi fẹ́ra wọ́n ń fi ojú fẹ́ra bí abẹ̀bẹ̀ mi kì í ṣe nǹkan kékeré rárá nítorí pé they were just too stubborn wọ́n stubborn èmi ò rí ibi tó ìyàwó rere tó ti máa stubborn sọ́kọ lẹ́nu mi ò rí rí. wọ́n wá ń sọ fún kábíyèsí pé kábíyèsí kàn ń waste time wọn ni ẹnu ẹ̀kọ́ ló yẹ kán sì gbọ́ pé kábíyèsí ń waste time wọn allegedly bá a ṣe gbọ́ ni o ẹ mọ̀ nǹkan tá a bá gbọ́ a máa torchlight sí ṣùgbọ́n mo mọ̀ pé ọlọ́run wà lórí ìtẹ́ ọlọ́run dẹ̀ ti ń jà fún Queen Naomi ọlọ́run dẹ̀ máa continue láti máa fight battle yẹn ni bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ kábíyèsí ló ní Queen Naomi ló ní kábíyèsí ẹ̀yin èèyàn lé ṣókí lọ bí oge o mo dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ mi o òkè lọ́lá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.